àsìkò kọ̀ṣọ́nà àwọn ènìyàn mélòó kan yóò bẹ sọ fún Jésù ipa àwọn ará ìlú Gálílì ìyè baálẹ̀ Pílátù pa ìgbà wọn ń ṣèrúbọ wọn. Jésù sì dá wọn hùn á sọ fún wọn pé rí ṣé ẹ lérò pé rí àwọn ará ìlú Gálílì náà jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá ju àwọn ará ìlú Gálílì yòókù lọ nítorí pé wọ́n jẹ irú ìyà tó ẹran náà. Irọ́ o, àmọ́ ń sọ fún yín pé rí bẹ́ẹ̀ náà bá ronú pìwàdà gbogbo yín náà ní mọ́ ṣègbé. Àbí àwọn ènìyàn méjìdínlógún ìyè ilé ìṣọ́ Sílóè wó pa jẹ̀bi ju gbogbo àwọn ará ìlú Jerúsálẹ́mù yòókù lọ́lá. Irọ́ o, àmọ́ ń sọ fún yín pé rí bẹ́ẹ̀ náà bá ronú pìwàdà gbogbo yín náà ní mọ́ ṣègbé. Àfikún Jésù pàwé kan fún wọn á sọ pé rí ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ ó kọ àjàrà rẹ̀. Ìjọ kan ó wù á ti lè ka èso ọ̀pọ̀tọ́ àmọ́ kò sì rí. Ìgbà náà ó sọ fún òní bá bójú tó kọ àjàrà rẹ̀ pé rí wò ọdún kẹta rẹ̀ ìyè ń wá ti lè ka èso igi yìí ìyè ń sì rí. Gélulẹ̀ kó dé máa gba èyí lọ́sàn àmọ́ alábòójútó kọ àjàrà náà dáhùn á sọ fún pé rí ọ̀gá tó fún ọdún yìí màá wálẹ̀ yìí ká igi ọ̀pọ̀tọ́ náà a máa bu ọjílẹ̀ sí i bọ́yá ó lè wọ́n sèso ọdún yìí ń bọ̀ bí ò bọ́ sì wá rí ẹ̀rẹ̀ ó lè wá pàṣẹ pé rí fún wọn gélulẹ̀